wọ́n ní sí gbogbo nǹkan ọ̀dọ̀ Allah náà ní ti máa wà ọ̀dọ̀ ta ní ti máa wá bí rere bá sí ọ ọ̀dọ̀ Olúwa ló ti wá láìdá bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ti wá bó tilẹ̀ jẹ́ pé àìdá kìí ṣẹlẹ̀ àfi látàrí àfọwọ́fà rẹ̀ ẹnìkan sí àìdá sí ọ Olúwa ló ní ká àìdá ó sí ọ ṣùgbọ́n tí ń sábàbí kullun min indillah sọ fún ọpẹ́ àti dáadáa àti àìdá ọ̀dọ̀ Allah ló ti máa wà yóò bá àwọn ọgbà Allah gbọ́ ọ̀sẹ̀ bọ́ lọ́pọ̀lọpọ̀ kódà kó jẹ́ lè máa mú a nídìí láti tún àkídà wa ṣe Yorùbá máa ń gbà pé tí rere bá sí àwọn gẹ́gẹ́ bí àwọn Lárúbáwá láyé jàhílíyà náà wọ́n sọ pé àtọ̀dọ̀ Allah ló ti wá táburú bá ṣe wọ́n lọ́dọ̀ èèyàn ló ti wá àbí ẹ̀yin òbí ra ń léèrè ọ̀rọ̀ Yorùbá kán ní Ọlọ́run ò ṣẹbi ẹni ẹ̀bẹ̀ wọ́n gbàgbọ́ pé rere lolúwa máa ń ṣe gbogbo aburú gbogbo àìdá tó bá sí àwọn èèyàn ni torí rẹ̀ gbogbo ejò lọ́wọ́ nú lọ́dọ̀ Yorùbá kò sí tó ṣe Yorùbá láìdá tán mà fún Allah torí ẹ̀ lẹ́sẹ̀ rí kí lágbólé kan ìjà tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ máa lágbára táìdá bá ṣe wọ́n máa wo ìṣesí oníkálukú ká fi mọ ẹni tó tọwọ́ rẹ̀ wá iná ni Yorùbá náà ṣe máa bá wọn bara jẹ́ lọ́nà dírámà táwọn náà bá rí pa ìdá sẹ́yìn ó lè mọ́bẹ̀ kọ́ máa fi sára rẹ̀ kọ́ máa fi búra rẹ̀ kọ́ máa fi ata kọ́ máa fi rẹ̀gẹ́ yé aburú o kí ni pẹ́ má bàa ti ran rẹ̀ má náà toró ń lọ tí ran rẹ̀ má ń dọ́tí tiẹ̀ náà bá dé bẹ́ẹ̀ bá sunkún bá làwọn obìnrin ṣe máa lọ ilé tó kú bá ti kú ló ti máa rẹ́rìn bọ̀ tó bá ti fẹ́ délé wọn àti fẹ́ débẹ̀ o ìyẹn ni pé orin yí padà kí ló yí padà ẹwọ́n ni wọ́n fẹ́ dáṣẹ́ wọ́n lẹ́gbẹ́ kò lè láìláìláìlá lọ́wọ́ agbéra rẹ̀ gbá ọgbà yálàbẹ̀yẹ bá pàrà yẹ yóò bá fẹ́ràn drama torí kí wọ́n má bá ti rán mọ́pò lọ́pàá àjàjà ó jẹ́ pé wọ́n ń jà ọ̀tán àbí ọ̀tán ó ti rẹ́yìn ọ̀tá rẹ̀ so láìfù Yorùbá yìí kò lè má rí bẹ́ẹ̀ torí ẹ̀sìn ò lápá púpọ̀ nù gbèsè ayé Yorùbá ìyẹn ni pé àwọn olùmọ̀ Islam iṣẹ́ pọ̀ níwájú wọn gan láwùjọ Yorùbá tá à ń bá ń fẹ́ káwọn èèyàn wa kọjá pé wọ́n gun òkè àgbà nínú àgbọ́yé ẹ̀sìn iṣẹ́ ńlá ń bẹ wájú àwọn olùmọ̀ Islam gbogbo gbòrògbòtò rádaràdá tá ń ṣe káwọn òǹkọlọ́kàn àwọn èèyàn wa ò mẹ̀sìn wọn ò mọ̀ rárá àwọn àbúra wa wá ń ṣe dírámà wá ń tanra wa jẹ ẹnìkan sòdodo fún ọ ìwọ wà níṣẹ́ mẹ́jú kó o bú lọ ọ̀dá nǹkan kan mà ìwọ gan bẹ́ẹ̀ ẹni tí sì yàn lọ́nà àlùmọ̀ yìí láwa Yorùbá lẹ́bù wọn gbẹ́sìn yìí wàláhì ẹ̀yin tẹ́ ẹ máa tó yé yín dáadáa ẹ rọra yín ẹ ṣàlàyé rẹ̀ fún wa bóyá Allah tàtọwọ́ yín ó fa àwọn míì mọ̀nà torí di eléyìí ọ̀dọ̀ Olúwa ní gbogbo nǹkan tí máa wá ọjà tẹ́yìn bá jẹ́ni tí ń tajà lọ́jà ẹ mọ̀ pé ọ̀tẹ̀ tí ń bẹ lọ́jà kò sí gbogbo ìlú torí pé gbogbo òṣòwò ni wọ́n máa bínú ẹni tí máa ń rí sí wọ́n máa wò pé lu àrísìkí àwọn ni lásán kọ́ lókùtà ń bá wọn tóun ń tà lásán kọ́ làwọn ń banújẹ́ tóun rẹ́rìn lọlé ìgbàgbọ́ kálukú ni pé ń lo ìràwọ̀ àwọn ń lo àrísìkí àwọn gbogbo ẹ̀ kò sẹ́sìn ni àrísìkí kálukú ò ní tàsí rẹ̀ kò ní gọ̀gọ̀ kan tó fi lè fa tiyín máa ń lọ wàláhì ẹni tó ṣàlàyé fáwọn èèyàn ní tó ń sóògùn fún wa ní sọ pé wọ́n fẹ́ bà tiyín jẹ́ ni ogun tó ṣe là ń wò yìí ó ní kí gbogbo wọn máa darí wádọ̀ ìyá wa ṣe kan fún wa náà ṣebí gbogbo àwọn àfáàtọ̀ ẹ̀kọ́ mẹ́sìn gbogbo awo ni wọ́n mọ̀ kí ó nìkan wọn mọ̀
wọ́n tún máa bú ẹ̀yin tẹ́ ẹ máa kí ó pé àkéwó lásán làwọn mọ̀ wọn méwé wọn mégbò abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ sísọ alágbò má wùlẹ̀ sọ pé ọmọ kí ó àwọn èèyàn wa ó yẹ ká láàánú wọn gbẹ́sìn yìí dáadáa bá sí ọ ọ̀dọ̀ Olúwa ló ti wá àìdá bá sí ọ ọ̀dọ̀ Olúwa ló ti wá ṣùgbọ́n tó o bá wádìí ó rí i pé wọ́n sábàbí ó fẹ́ jáde ní ìsọ ọkọ̀ sí oṣubú ìwọ wo ìṣesí rẹ látàárọ̀ ìdìgbà tó ṣubú ó rí pọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ kan Olúwa Ẹlẹ́dàá wa fẹ́ fọ́nù fún ọ kò fẹ́ fi bí ọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkẹ́yàmù ọ wá ní kó kúkú ti jìyà rẹ̀ láti sìn oore ni wọ́n ṣe fún ọ wá sọ pé gbogbo ẹni tó ní ṣubú orí tí wọ́n fọ́ ni ẹ̀dá kùtà ló ní oṣubú Allah ló gbé ọ ṣubú ìwọ sì ní sábàbí wa hakadha.